mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ ẹ gbọ́ àlàyé mi yìí lórí awuyewuye tó ń lọ. Ẹ kọ́ gbọ́ voice yìí. torí gbà tí yẹn sọ pé yẹn fẹ́ máa fún lóṣù lóṣooṣù pé ìyá yẹn ó nídìí ká máa fún lóṣooṣù ó nídìí ìtọ́jú ó ní ìrànlọ́wọ́. ìyẹn yẹn fi alọ́tí ẹlẹ́rìí bẹ́ẹ̀. ẹ̀yin ọlọ́gbọ́n olóye ẹ̀dá àṣírí ọ̀rọ̀ rèé ẹ wá gbọ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ àṣírí tì ní sọ fún àwọn èèyàn ni kí wọ́n bá lè sọ ohun tó fẹ́ kí wọ́n sọ àwọn ẹni tó rán lọ sí Èkìtì lọ́pọ̀rọ̀ wá màmá Ìjẹ̀ṣà lẹ́nu wò níjọ́sí ọ̀kan nínú wọn ó ti jáde síta pọ́rọ̀ òrí bẹ́ẹ̀ ẹnu oníkànlá ti gbọ́pọ̀ ọ̀hún gbogbo bí ṣúṣe kú tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́gbọ́ sétí lẹ́nu ẹni tí ló ti mí ń bẹ̀ níṣẹ́ pé kó lọ sí Èkìtì kó lọ ti ọ̀rọ̀ sí màmá lẹ́nu kí n tó padà gbọ́ orin ewìrọ̀ ẹ ó gbọ́ ẹ ṣáà mọ́ bá mi ká lọ nínú àlàyé ìjìnlẹ̀ àṣé gbogbo ọ̀rọ̀ tí màmá Ìjẹ̀ṣà sọ ìyẹn màmá ìyàwó Olúọlọ́ títọ́ pinpin tí wọ́n tọ́ pinpin ńlọ́jẹ́ mọ̀ pé kì í sọ̀rọ̀ tó wulẹ̀ tínú màmá jáde wọ́n fi dandan mú màmá Ìjẹ̀ṣà pé kọ́ mọ́ wí ni ẹ̀rí dé mo lọ sí Èkìtì mo lọ bọ̀ ẹ wá gbọ́ ohun tí mo mú bọ̀ lájò ó yẹ ẹ gbọ́ ohun tí Rótìmí sọ tó ní kí wọ́n jẹ́ kí màmá wí nígbà tí wọ́n lọ ṣe interview fún màmá ní fàkì nígbà yẹn àṣírí ọ̀rọ̀ rèé ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ ní kọ̀kọ̀. ẹ kú iṣẹ́ ribiribi èmi ṣì wà lẹ́nu iṣẹ́ kan torí mo lè ti máa sùn nígbà tẹ́yìn bá máa jí láti lọ sí ọ̀dọ̀ ìyá Ìjẹ̀ṣà again ìbá àti ẹ̀jẹ̀ 2-minute video ẹ jẹ́ kí ẹ ṣe fídíò ìyá Ìjẹ̀ṣà kí wọ́n pariwo kí wọ́n sọ wípé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jọ kí wọ́n ràn àwọn lọ́wọ́ pé àwọn ń wá ọmọ àwọn òun kí wọ́n jọ o torí látìgbà tí ó ti lọ bí ọdún mẹ́ta bẹ́ẹ̀ nísìnyí àwọn ò rí o káwọn bá dẹ̀ ti béèrè èmi fáwọn lésì kán jọ o kí wọ́n gbà wọ́n o something like that irú fídíò bẹ́ẹ̀ dẹ̀ má jẹ́ kó kìkì yàn bẹ́ẹ̀ o Ọlọ́run ṣàjẹ́ kan sáyẹn pépà káwá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ nípa ẹ̀rẹ̀ ẹ ṣé. ẹ̀yin ọlọ́gbọ́n olóye ẹ̀dá ẹ ti rọ́rọ̀ yìí sí ẹ ṣàmọ́ fòye gbé bí mo ti ń kọrin lọ ẹ tún gbàlàyé píntín nípa ìwé tí Rótìmí fúnra rẹ̀ kọ tó ní kí màmá fọwọ́ sí káráyé ó lè rò pé ẹbí aya Olúọlọ́ ló kọ lẹ́tà pé kóun ó lọ gbè wọ́n níjà. Hello Mr. Tọ́pẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ àtàrọ̀ báwo ni ṣé ti délé number 1 then number 2 máa sẹ́ndì nọ́mbà yín sí ẹni tó máa gba àwọn ìwé yẹn fún lọ́ọ̀yà then number 3 kí ló dé tẹ́ sẹ́ndì fídíò yẹn sí ẹnìkan wọ́n sọ fún mi nísìnyí wípé ẹ sẹ́ndì ẹ̀ sáwé ẹnìkan ta lẹ sẹ́ndì ẹ̀ sí kí ló dé tẹ́ sẹ́ndì ẹ̀ sẹ́ni yẹn ẹ mọ̀ bóyá ká ṣe lóko òru ni. ṣé ẹ rójú ayé àbẹ́ òrí òótọ́ ni pé màmá ọ̀rọ̀ ọmọ rẹ̀ bá sọ̀rọ̀ ìyẹn ò ní rọ́nú tí mo sì gbà pé àwọn ọmọ màmá ńlọ yẹ kí wọ́n dìde kí wọ́n kọ lẹ́tà ẹjọ́ fúnra wọn àwọn ló yẹ kí wọ́n mọ nìṣó níwájú ká mọ bá wọn bọ̀ lẹ́yìn. alàgbà Kéwì ẹ máa kú iṣẹ́ o ṣùgbọ́n mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan tí a bá sọ wípé tìtorí owó tí Rótìmí fún màmá 30,000 pé torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ fún màmá pé màmá ẹ parọ́ mọ́ ọkọ ọmọ yín tí ìkà bá rojọ́ ìkà kọ́ ló máa dà o lè máa gbóhùn ọmọ ẹ déédéé kí ọkọ ọmọ ẹ dẹ̀ máa tọ́jú ẹ kẹ́nìkan wá sọ́dọ̀ ẹ pé ẹ pẹ̀lẹ́ ìyá ìyàwó tàbí bàbá ìyàwó ọkọ ọmọ yín tó ń tọ́jú yín yẹn àti ọkọ ọmọ yín tó yẹ pé gbogbo gbàtẹ́ bá ti fẹ́ gbóhùn ọmọ yín ẹ máa ń násẹ̀ sí ọmọ yín yẹn ẹgbàá 30,000 ó yẹ ẹ̀bà lórúkọ jẹ́ so possible kéèyàn accept nínú kan bẹ́ẹ̀. so tẹ́ bá sọ pé Rótìmí fún màmá ní 30,000 ni màmá ṣe jáde bá ọkọ ọmọ ẹ̀ bàbá tà ń sọ lórúkọ jẹ́ ṣé nǹkan tẹ́ ń sọ àlàyé tẹ́ ń sọ sẹ́yìn gan mọ̀ ṣé ẹ ronú kẹ́ tó sọ́sà because ẹ̀ ń sọ wípé Rótìmí fún màmá lówó Rótìmí ló sọ wípé màmá ẹ gbà kẹ́ ẹ sọ nǹkan táyé ẹ sọ yẹn àṣọ possible ni ṣé bẹ́ẹ̀ ni màmá yẹn dàgbà kó má lè tẹ̀lé dánú rò rárá tó ni ṣé bẹ́ẹ̀ ni màmá yẹn dàgbà kó máa sáhán tó ni màmá yóò sáà ti 100 years so possible láàrin ẹ̀yin tẹ́ ń wò mí so possible kẹ́ni kankan dédé lọ wá bá ẹ̀yin ìyá gan tẹ́ ń wò mí so possible kẹ́ni kankan wá bá yín sìn kó ní ẹgbàá 30,000 ó yẹ jáde ẹ̀bọ̀ ọkọ mi lórúkọ jẹ́ ẹ sọ fáwọn Nàìjíríà pé ẹ gbúrò ọmọ yín ẹ náà sẹ̀ sọmọ yín ó máa lè yín bí ajá so possible ni tẹ́ wọ́n sọ pé torí owó tí Rótìmí fún màmá ló jẹ́ kí màmá ṣe first video ẹ dá mi lọ́n ok tó bá jẹ́ pé màmá gba owó pé torí pé Rótìmí fún màmá lówó ni màmá ṣe sọ lákọ̀ọ́kọ́ wípé òun ò gbúrò ọmọ Nàìjíríà ẹ̀gbọ́n Ìyábọ̀ yẹn first born màmá tó jáde tóun náà sọ̀rọ̀ tó yẹ pé kì í dẹ̀ ṣe platform Rótìmí ló ti sọ̀rọ̀ platform máa yìí ẹ̀gbọ́n tẹ̀ ń wò yìí ló ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n àti Rótìmí ò dẹ̀ mọ́ra rí ṣé ẹ̀gbọ́n yìí náà fún yẹn náà lówó ni ṣé ẹ̀gbọ́n yìí fún yẹn náà lówó ni bàbá sójà tó ní òun ń ṣe bàbá ìyàwó níjọ́ tí wọ́n ń ṣègbéyàwó tóun náà sọ pé látìgbà tóun ti fọmọ ẹ lọ́kọ òun ò padà rí mọ́ òun bèè lọ́wọ́ ìyá ẹ̀ náà wọ́n ní àwọn ọmọ ibi tó wà ṣé bàbá ẹ̀ náà tó gbowó náà ló jẹ́ kó sọ ọ̀rọ̀ ẹ̀ jáde bó lè yẹ pé nǹkan táwọn ń gbọ́ ni pé wọ́n padà dún kòkò mọ́ ìyá lẹ́yìn ni wípé kí ìyá kó ọ̀rọ̀ ẹ̀ jẹ tó bá jẹ́ pé lóòótọ́ là ń gbọ́ pé wọ́n padà dún kòkò mọ́ ìyá lẹ́yìn ni pé kí ìyá kó ọ̀rọ̀ ẹ̀ jẹ kí ló fa ìdún kòkò mọ́ lórí pé èèyàn ń béèrè ibi tọ́mọ ẹ wà èmi ò kí ṣẹlẹ́sìn ìbílẹ̀ Christianity lèmi náà ṣùgbọ́n mo ń sọ pé CAC Christ Apostolic Church ẹ̀yin nìkan kọ́ lẹ́ni Christianity so nǹkan tẹ́ ń dánwò yìí ẹ̀rẹ̀ ló jẹ́ fún àwọn Christianity mo tẹ̀lé àwọn ọmọ CAC kan náà tí wọ́n unbox mi pé
adé ọ̀rọ̀ yìí o mọ̀ wípé kìrìsìtẹ́nì ni gbogbo wa kìrìsìtẹ́nì ni gbogbo wa ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lẹ́yìn yẹn pé kìrìsìtẹ́nì ni gbogbo wa ṣé ó lè jẹ́ àbúrò ẹ ló ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ nìkan kìrìsìtẹ́nì kan lè gbọ́bẹ kó gbógbé lọ́ọ̀bù ẹ lọ́rùn sí kó wá ní ká má fọlọ́pàá mú kó nítorí pé kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹ ni ṣé ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ tàbí ìyá ẹ tàbí àbúrò ẹ ló ṣẹlẹ̀ sí tàbí ọmọ ẹ ló orun kan yìí ṣẹlẹ̀ sí kí wọ́n sọ pé kìrìsìtẹ́nì ni gbogbo wa ṣé orun kan yìí lè ṣẹlẹ̀ sọmọ kọmíṣánná kẹ́ sọ bẹ́ẹ̀ ṣé lè ṣẹlẹ̀ sọmọ gọ́vnà kẹ́ sọ bẹ́ẹ̀ ṣé lè ṣẹlẹ̀ sọmọ mínísítà kẹ́ sọ bẹ́ẹ̀ torí pé mẹ̀kúnnù bá a ṣe ń ṣe mẹ̀kúnnù Nàìjíríà bẹ́ẹ̀ pé wọn àráyé wa ló fà tẹ́lẹ̀ sọ pé kìrìsìtẹ́nì ni gbogbo wa kí ni ọ̀rọ̀ pé kìrìsìtẹ́nì ni gbogbo wa nínú ẹ̀ kìrìsìtẹ́nì gbogbo wa ni pé téèyàn bá ti fọmọ lọ́kọ ń sìn àtòkú àtàyọ ọmọ yẹn kẹ́ má béèrè ẹ̀ mọ́ ẹ dá mi lóhùn so number one nìyẹn tí mo fẹ́ kẹ́yìn tẹ́ ní làákàyè yín bàbá dáadáa kẹ́ bá mi fòye gbé èmi ẹ pé mi ìbú anybody bó sì ń sọ́lá àgbàdo ọ̀rẹ́ mi ì tí ì sọ̀rọ̀ Ọlọ́run mi ì tí ì sọ̀rọ̀ so mi ìbú anybody ẹ̀yin ọmọ sí ẹsẹ̀ alálùbáríkà ẹ̀yin náà gbé ọ̀rọ̀ ẹ wò ẹ fi làákàyè gbé ọ̀rọ̀ ẹ wò yàtọ̀ sáwọn tó ń bọ̀ sí mi pé kìrìsìtẹ́nì gbogbo wa so lè jẹ́wọ́ kó gbàrú ẹ̀ ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ wé ká ní ìjọ aláṣọ funfun ló ṣẹlẹ̀ sí ẹ ti jáde ẹ ti máa sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ àpótí ẹ̀rí ṣẹlẹ̀ ń kérúbù gbogbo ilẹ̀ jáde tẹ́bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé ìdí ẹ̀tẹ́ kì í fẹ́ lọ kérúbù nìyẹn ẹlẹ́bọ ni wọ́n lẹ́yìn ọmọ iṣẹ́ èsì yìí nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n ní ọmọ bọ̀bọ̀ tí wọ́n yanjú bọ̀bọ̀ kan lẹ́kọ̀ọ́ tí wọ́n transfer owó jáde nínú àkáǹtì gbogbo ẹ̀yin ọmọ iṣẹ́ èsì lẹ́ ń jáde tẹ́bẹ̀rẹ̀ sọ pé àwọn wòlíì church kan ọwọ́ wọn mọ́ ó ṣẹlẹ̀ sọ́dọ̀ yín sìn gbogbo yín padà inbox mi lẹ́yìn ẹ̀ sọ pé kìrìsìtẹ́nì ni gbogbo wa ṣé kìrìsìtẹ́nì gbogbo wa ni pé tán bá ti fọmọ lọ́kọ kí ẹ̀ má béèrè ọmọ yẹn mọ́ ọdún kẹta for over 3 years then lórí pé wọ́n ní Rotimi ń sọ fún voice note tí Mr. Ojo Awogbemi send síta pé voice note Rotimi ti pé Tọ́pẹ́ Kọ́láwọlé pé kí wọ́n sọ fún màmá pé kí màmá pariwo pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí kò sí nǹkan tó bàdí ń bẹ̀ kò sí nǹkan tó bàdí ń bẹ̀ because àwọn ní nǹkan ń ṣe àwọn ọmọ Nàìjíríà ló dẹ̀ máa gbà wọ́n kì í ṣe Rotimi gómìnà nǹkan tó voice note ṣé ó sọ pé ó mention pé ẹ parọ́ mọ́ alàgbà tí wọ́n bá sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni ó ní ẹ sọ fún màmá kí wọ́n pariwo pé káwọn ọmọ Nàìjíríà gbà wọn gbé láti bí ọdún mẹ́ta ló ń ti rọ́mọ láti ṣé èèyàn jẹ́ ìsìnkẹ́ tó jẹ́ bàbàrà ni kí ni jíǹpọ̀ ń bẹ̀ àwọn ní nǹkan ṣe kí àwọn ọmọ Nàìjíríà lè mọ̀ wípé lóòótọ́ ní nǹkan ṣe wọ́n ó ṣeé ṣe kí wọ́n má mọ bó ṣe káwọn gbọ́rọ̀ kalẹ̀ lóòótọ́ so ṣé voice note gbọ́ yìí ṣé nǹkan tó jẹ́ bàbàrà wà ń bẹ̀ ṣé nǹkan tó jẹ́ àṣírí kankan wà ń bẹ̀ ni ìkẹta lórí ọ̀rọ̀ pé wọ́n ní kó kí àwọn family yẹn sign nígbà tí Rotimi bẹ̀rẹ̀ sí pariwo ọ̀rọ̀ yìí èmi àti Rotimi ò mọ̀ra rí up till this moment náà àti sọ̀rọ̀ àmọ́ra rí close but èmi náà ń fi òye gbé ọ̀rọ̀ yìí nígbà tí Rotimi ń jáde mo wà lára àwọn tó kọ́kọ́ attack Rotimi pé ṣé àwọn tó ń jà fún ṣé wọ́n ní ẹbí ni ṣé wọ́n ní ẹbí ni ṣé bí wọ́n ní ẹni wáyé tí àwọn gangan ò fi ẹsẹ̀ òfin tọ̀ ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ ni pé wọ́n allegedly ni o wọ́n ní wọ́n dún kòkò máa wẹ̀ bí yẹn àwọn tó wọ́n yà mí lẹ́nu pé kí ló fà tí wọ́n ti ń dún kòkò mọ́ wọn lẹ́sùn pé wọ́n béèrè ọmọ wọn. now àwa náà là ń pariwo pé ok ọ̀rọ̀ òfin ni kò fi tọ́ èmi gan wà lára àwọn tó kọ́ sọ́nù fídíò mi pé kí wọ́n kọ petition kí wọ́n lọ submit ẹ̀ serial command ṣebí nígbà tó bá wá tí wọ́n wá draft ìwé káwọn ẹbí yẹn sign wọ́n náà wọ́n sign sẹ́rí àwọn ẹbí kan wà tó mọ ológo gbọdọ̀ yabẹ̀ láyé àwọn ẹbí kan wà tó mọ ológo gbọdọ̀ ya ibẹ̀ àwọn ẹbí kan jẹ́ wà tó yẹ pé wọ́n lè má ní owó ṣùgbọ́n kò sí bó ṣe dún kòkò mú wọn tó wọn kì í fira wọn sílẹ̀ wọ́n prefer kẹ́ pa àwọn tán ju pé kẹ́ fi àjẹ́ kan nínú wọn lọ àwọn ẹbí kan wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹbí eléyìí tí wọ́n lọ sẹ́yìn yìí èmi ò mọ irú ẹbí tiwọn I'm not talking about money now I'm talking about kí ohun ṣọ̀kan ikú tẹ̀ ń bẹ̀rù yìí ìjọ́ òní pínpín kò ní pín lọ́jọ́ kan gbogbo yín wá ń bẹ̀rù kí wá lè wá dé tẹ wá ṣẹ́bẹ̀ ilẹ̀ wá sọ̀dọ̀ Rotimi Awíkókó kí wá lè tẹ kọ́ wá sọ̀dọ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ ń gbà yẹn dẹ́yìn yàrá Èkìtì ọ̀rọ̀ kan yìí mo ti notice kí ni nípa yín kí sọ̀rọ̀ níbi tó yẹ kẹ́ sọ̀rọ̀ sí nígbà tó Mohbad ṣẹlẹ̀ bí gbogbo yín ṣe dákẹ́ náà lélẹ́yìí o ṣé nǹkan mi Èkìtì náà ni Mohbad ẹ̀yin eléyìí náà ti ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀yin Èkìtì náà gbogbo yín wá dákẹ́ ó mà ga o ṣé bí gbogbo ṣé bí àwọn ará Èkìtì ṣe rí náà nìyẹn mi ì bú yín o ṣùgbọ́n wọ́n ní àwọn Èkìtì ló kàwé jù nílẹ̀ Yorùbá kó wọ́n kò reflect rárá bọ́ọ̀rọ̀ Mohbad ṣe ṣẹlẹ̀ náà nìyẹn táwa tá padà ń gbèjà yín tá padà jẹ̀bi tó yẹ pé àwọn fámìlì ẹ̀ náà ló dá nǹkan rú àwọn fámìlì ẹ̀ náà ló dá nǹkan rú fún ọ̀jẹ̀ kárí justice eléyìí náà ti ṣẹlẹ̀ sìn àwọn fámìlì eléyìí náà wọ́n tó ti ń sọ nǹkan mi. now Mr. Ojo Awogbemi gbogbo àlàyé tẹ wá ṣe àtìgbọ́ o ṣùgbọ́n ṣé màmá ti rí ọmọ ẹ̀ ìdáhùn inú mi á dùn tẹ bá lè dá mi lóhùn ìbéèrè yẹn ṣé màmá sá ti rí ọmọ ẹ̀ so gbogbo ẹ wọn fẹ́ nìkan lówó wọn fẹ́ nìkan lówó wọn ní kẹ́nìkan parọ́ mẹ́nìkan wọn ní kẹ́nìkan parọ́ mẹ́nìkan àtìgbọ́ ṣùgbọ́n ṣé màmá ti rí ọmọ ẹ̀ tí màmá bá ti rọ́mọ ẹ̀ kò tán kò sí pé àwọn drag ẹnìkan kan mọ́ so ìyẹn nìkan ni mo kàn fẹ́ kẹ́ ẹ̀ dá wa lóhùn then ẹ̀yin tẹ̀ ń sọ wípé kí ló kàn wá ń bẹ̀ nígbà tọ́rọ̀ Benue ìṣẹ̀lẹ̀ ṣé àwọn fámìlì àwọn ará Benue nìkan ló pariwo
àwọn nǹkan kan àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń wà tó yẹ pé ó kọjá ọ̀rọ̀ kí ló kàn wọ́n bẹ̀ because tẹ́ ẹ̀ bá dábọ̀ ẹ̀ ó lè padà kan ẹlòmíì àwọn nǹkan kan máa ń wà tó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé tẹ́ ẹ̀ bá dábọ̀ ẹ̀ ó lè padà kan ẹlòmíì tó lè di societal issues so irú ọ̀rọ̀ yìí tí ó bá ṣẹlẹ̀ tá a sọ tó bá yá pásítọ̀ mi àtúnṣe rẹ̀ wọ́wọ́ mi àtúnṣe rẹ̀ tó bá yá máa ka àwọn ẹlẹ́sìn mi tó bá yá adìmọ̀tọ́ wò ká mọ́ agbẹ́kẹ̀rù máa bàyàn láti fọmọ fọkọ̀ then èyí tẹ́ ẹ̀ sọ pé so ló kàn wá ń bẹ̀ kókó lè lóko nǹkan tó sọ ní live video mi ní ìgẹ́ta tó bá jẹ́ àbúrò ẹ̀ tó bá jẹ́ ìyá ẹ̀ tó bá jẹ́ ìgbọ́n ẹ̀ tó bá jẹ́ àbúrò ẹ̀ tó bá jẹ́ ọmọ ẹ̀ ṣé wàá dákẹ́ sí ṣé ẹ̀ṣẹ̀ asin láì bú ẹnikẹ́ni ṣé ẹ̀ṣẹ̀ wà ní pé kẹ́yìn béèrè lọ́wọ́ ọkọ mi pé àbáwo ni ọmọ mi ń kọ́ o tàbí kí àbúrò béèrè lọ́wọ́ ọkọ mi pé ẹ̀rọ sà sísítà mi ń kọ́ tàbí kí ẹ̀gbọ́n béèrè lọ́wọ́ ọkọ àbúrò pé báwo ni àbúrò mi ń kọ́ mo fẹ́ bá a sọ̀rọ̀ ṣé ẹ̀ṣẹ̀ ti wà ń bẹ̀ ni the next question pé ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ dá sí àwọn èèyàn máa ponú láyé yìí o ṣé response nǹkan tá à ń béèrè nìyẹn bí ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ dá sí tó bá jẹ́ family ẹ̀ ló ṣẹlẹ̀ sí nǹkan tí owó náà máa tó lè gbádùn response yẹn ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ dá sí kí ni à ń wí kí lẹ̀ ń wí oh my God ṣe rí pé nǹkan yìí ó expose a lot of people tán pé àwọn ní Kristẹni ẹ̀rọ ẹ̀rọ pé ká máa lọ sọjí owó wà orí àjẹ́ ní bàbá ń wó ṣé àròpọ̀ nìkan ni wọ́n pè Christianity ni ṣé àròpọ̀ ni wọ́n pè Christianity ni kẹ́ máa ríran kú sáwọn èèyàn kiri ṣé àròpọ̀ ni wọ́n pè Christianity ni humanity yìí dà ẹ̀yin tẹ́ pé ẹni Kristẹni yìí ṣé báwọn náà làṣírí ń tú yìí ń sìn now I still want to ask once again ṣé wọ́n ṣàtìrí ọmọ tí wọ́n wá sí Sàjọmọdé bye for now. Ade Omade, advocates for the masses.